ẹ̀ ta kéde wọ́n tàbí sórí fídíò bàbá kí ó gba gold bọ́ kí tó sọ̀rọ̀ kí ló sọ. bàbá Ajánisí àgbà ẹ dákun ọjọ́ wo ni ẹ gbé èèyàn di hospital tó fẹ́ gba ẹ̀jẹ̀ tí ẹ wá ń bẹ̀rẹ̀ pé sẹ́jẹ̀ kírísítẹ́nì lẹ́fẹ́ fún mi yá abẹ́gẹ́ ẹlẹ́bọ̀. ọjọ́ wo lẹ fẹ́ jẹun tí ẹ wá ń bẹ̀rẹ̀ pé ṣé kírísítẹ́nì lọ́dà kó iṣu yìí yókò rẹ̀ sí yìí àbí ẹlẹ́bọ̀ ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ ẹ̀ ọjọ́ wo lọ fẹ́ gọ ọ̀kadà tó ń bẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí ni ọjọ́ àbá fi jẹ́ mùsùlùmí òtún pàṣẹ kìsì ọ̀la ọjọ́ wo lọ fẹ́ raṣọ tó ń bẹ̀rẹ̀ pé ṣé kọ́mpìnì kírísítẹ́nì ni a ti wọ́n aṣọ yìí ẹ ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wọ́n ń lo àkídà ẹ fi ń dá wàhálà alẹ́ nílùú ẹ fi sọ wá dọ̀tà ara wa orí yín burú ni afàlà àtàkìlù kí ló dé aládùúgbò jọ ni wá alájọba ayé ni wá bọ́lọ́n bá fẹ́ béèrè ìdájọ́ lọ́jọ́ gbẹ̀ǹde kìyàmọ̀ ọlọ́run ní bẹ́yìn mùsùlùmí ẹ bọ́ síbì ẹjọ́ ẹ̀yin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni màá dá ọlọ́run ní wí bẹ́ẹ̀ kí ló ṣe fún kírísítàní tó palẹ́kún kí ló ṣe fún ẹlẹ́bọ tó hàn lẹ́ẹ̀mọ̀ kí ló ṣe fún mùsùlùmí tó dayé ẹ̀rù gbogbo ẹ̀ lọ́lọ́run kò pọ̀ ọlọ́run ní dáyà lọ́tọ̀. ǹjẹ́ gbọ́n kan tí bàbá ẹ̀ sọ ṣẹ́rí this man is too good to be in Islam ọlọ́run bá mọ̀ sí is just too good ṣẹ́rí gbogbo nǹkan tí bàbá ẹ̀ sọ Yorùbá ló ń preach Yorùbá ló ní ìfaradà ọmọlàkejì kò sí nǹkan tó bá jẹ́ Yorùbá máa faradà ẹ́. Do you understand? Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu atọ̀rẹ̀kẹ́ àti gẹ̀fẹ́ nàbọ̀ Muhammad àti fún ara lílà àti fún sahaba. Ẹ̀yàn máa yọ nínú Islam, akíra wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àrọ̀wá, ká má ṣàbáwá gbìyànjú láti bá wa share èsì àti ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ tá fẹ́ ṣe. Mo ṣalábàápàdé ọ̀rọ̀ arákùnrin ọmọ aláṣìṣe yìí tó fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àfáà kí ó gba gold. Oye gẹ́gẹ́ bí gbogbo wa ti gbọ́ ohun ayin àfáà kí ó gba gold ipe àfáà kí ó gba gold ipe wọ́n nice gan wọ́n dá gan oye tayọ kí wọ́n wà nù kíni kí wọ́n wà nù Islam that is wọ́n yẹlẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí ẹ gbọ́rọ̀ yẹn àfáà kí ó gba gold ṣe ń gbọ́ so àwọn aláṣìṣe ń sọ pé ẹ yẹlẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí tó ṣé tẹ́ bá wá jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ aláṣìṣe gẹ́gẹ́ bí ṣe ń sọ mò ń bọ̀ wá sórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ yẹn kò bẹ́ẹ̀ sìn lọ rárá àti rárá so ọ̀rọ̀ tó yá sí pé ó tako ìmọ̀ nínú ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dání mò ń bọ̀ wá síbẹ̀ tó ìwọ ọmọ aláṣìṣe tó ní àfáà kí ó gba góòlì òye ẹlẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí àti àfáà kí ó gba góòlì gangan fúnra lára yín ṣé tẹ́ ẹ̀ bá yẹ ẹlẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí ẹ dákun ṣé irú tí àwọn aláṣìṣe àwọn eléégún oyè àwọn ẹlẹ́bọ àwọn ológun àwọn ọlọ́bàtálá ṣé irú tí wọ́n ṣe fún arábìnrin tí wọ́n ṣe fún yìí pẹ̀lú pé wọ́n fá orí rẹ̀ nífàkúfà wọ́n kó àwọn jákujàku sí lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórúkọ olólù ṣé irú tí ó wàá yẹ kẹ́ mọ́ ṣe nìyẹn subhanallah tó ìyàlọ́ bẹ́ẹ̀ dà mọ́ kà wá sínú àwọn mùnáfìkì fa wọ́n fi wá sínú àwọn mùnáfìkì fa làwákùn bí aburú àwọn mùnáfìkì wallahi in tó báyẹn nú jẹ́ ni wallahi in tó báyẹn nú jẹ́ ni oye báyìí wallahi in tó báyẹn nú jẹ́ ni oye in tó báyẹn nú jẹ́ púpọ̀ wípé àwọn ọmọ aláṣìṣe yìí wọn tiẹ̀ wá rí nǹkan kan tí wọ́n lè fi sọ wípé ẹ̀yẹ́lẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí tó tayọ wípé ẹ̀ ń sọ ọ̀rọ̀ tó já sí wípé in define Islam lọ́nà tí ò tọ́ so and we will say it plainly your dream can never come to pass on what you are calling to. Intẹ́ ń pèpè sí àlá ni tẹ́ ńlá tí ò lè ṣe kíni tí ò lè ṣe nítorí intẹ́ ń pèpè sí ibi tẹ́ ń pèpè sí nípa pé kí mùsùlùmí kó má lè rí aburú àti ìbàjẹ́ tí ń bẹ nínú ẹ̀sìn táwọn aláṣìṣe ń ṣe wallahi bàbá ńlá rọ ni so ìṣekúṣe ni wọ́n ń ṣe tálọ́bà ẹ̀dá òyọ́nú sí tọ́ náà mọ ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti kí nǹkan ayé kó da ẹni tí è ṣe mùsùlùmí àti mùsùlùmí pọ̀ so ó sì clear nú ọ̀rọ̀ yín ẹ gbọ́rọ̀ tán bá fẹ́ fúnyàn ní ẹ̀jẹ̀ ní hospital tán bá fẹ́ fún kinní kan lẹ́jẹ̀ ní hospital so wọn àmọ́ yẹ̀wò pé ṣé ẹ̀jẹ̀ mùsùlùmí ni àbẹ́jẹ̀ kèfèrí ni ó yẹ kí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ béèrè pé dókítà tó fẹ́ fa ẹ̀jẹ̀ òun sí èèyàn gan lára ṣé mùsùlùmí ni àbí kèfèrí ni àwọn nǹkan naam barakallahu fikum nínú ẹ̀sìn wa lórí fundraising tó ń béèrè fún tọ́lọ́bẹ̀ fi ra ilẹ̀ fún ilé ẹ̀kọ́ àti mọ́sálásí
so outstanding balance tí ń bẹ wájú wa tá bá fi settle agreement tí ń bẹ láàrin wa pẹ̀lú àwọn ẹni tí wọ́n fi talẹ̀ fún wa tí ń ṣe 7.4 million naira Allah bẹ́ẹ̀ dá nínú àránṣẹ́ rẹ̀ ó ní ká ti rí 1.1 million naira nínú rẹ̀ báyìí tó ń túmọ̀ sí pé ó kù 6,300,000 naira níwájú wa ara yín tá Allah bẹ́ẹ̀ dá bá ṣe gbà láì fún arziki kẹ́mẹ́ ṣàbà wa dá sí àwọn ẹni tó ń ti dá sí ká Allah bẹ́ẹ̀ dá máa ṣàbà wa sí wọn ní ẹ̀san lórí púpọ̀ IMB àti ní kíni àti ní alkiyama àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. Wallahi àìmọ̀kan àti òdo ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹni tó di rẹ̀ ò bá pé ní ó máa rí tí àfáà kí gba gold ń sọ yìí ní ó máa rí sí tó make sense wallahi kò make sense rárá àtọ̀. So doctor ní ìsìn tí ń tọ́jú ara oye kí ni ìwòsàn fún àìsàn ara oye so kí ni tó fi kan ẹ̀sìn lópin ìgbà tí ò bá ti jẹ́ haramu lópin ìgbà tí tó bá fi tọ́jú yẹn tí ì bá ti ṣe haramu kí ni tó fi kan ẹ̀sìn ẹni tó jẹ́ mùsùlùmí ó lè ṣe ẹni tí ì ṣe mùsùlùmí ó lè ṣe so ẹni tí ń gàn ọ̀kadà tẹ́yìn bá fẹ́ gàn ọ̀kadà rẹ̀ kò ẹsẹ̀ máa bèèrè pé ṣé mùsùlùmí ni àbí nǹkan yìí ṣe ẹ̀sìn àfáà yìí kí ẹ lọ jókòó yín ẹ lọ jókòó jẹ́ tábà sì sọ̀rọ̀ ní ìsìn ẹ máa pariwo káàkiri pé ó ń bà mí ló kọjá ni àní ẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa mọ́ so ẹ máa polówó ọjà ẹ ń bẹ̀sìn jẹ́ ẹ ń dẹ̀sìn rú èèyàn ń gàn ọ̀kadà mùsùlùmí kan wá fẹ́ gùn àbí ń gun márúwá ẹ dákun kí ló kẹ́sìn bẹ́ẹ̀ ṣebí òun wá bọ́ọ̀lù òun ṣe rí tọ́rọ́kọ́bọ̀ tó wọ́n fi gbégbé ayé tó wọ́n fi jẹun ni so kí ló ń tó kẹ́sì ń bẹ̀ so ní ìsìn bí ẹni tó fẹ́ gbọ́ ọ̀kadà bí ó ṣe lè béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ gbé ipé tọ̀ ṣé mùsùlùmí ni àbí aláṣìṣe ni àbí kíní kan òkè bẹ́ẹ̀ náà ni kò ṣe lọ máa darapọ̀ mẹ́sìn rẹ̀ lálẹ́ ẹtúbà ẹ fi gbogbo àwọn kíní ilẹ̀ kò make sense báwọn kan yìí wallahi kò bọ́pọ̀ lọ́mù àwọn sọ òdodo fún yín ni oye ẹ wá ní wọ́n kó àkídàdé wọ́n fẹ́ fi da kìnírú ṣé ọkùnrin kan tó sọ ń jò ní pé ṣé fámọ geography ṣé àwọn alákìídà ni wọ́n sọ ẹ jáde ẹ wá tún ọ̀rọ̀ sọ lórí ọkùnrin tó sọ pé ṣé ìfámọ geography táwọn aláṣìṣe fi jáde tó wá fi ń bu tẹ bá tó bẹ̀ jáde kẹwàá takò kẹwàá kojú rẹ̀ ẹ ń ṣàbòsí so tó bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ ìtànlẹ̀ Yorùbá tí ń dorí ẹ̀kodò táwọn aláṣìṣe fi banújẹ́ tó fi jáde ń jò ní ṣé àwọn alákìídà ni wọ́n sọ tílẹ̀ Yorùbá fi dàrú lọ́jọ́ náà so táwọn alákìídà wọn sọ ìlú Ìbàdàn lẹ wà ń bẹ̀ yẹn bàbá Àjàní Bello kò níye ìgbà tí bàbá Àjàní Bello bàbá Muyideen fi bú àwọn aláṣìṣe ni táwọn alákìídà wọn sọ táwọn alákìídà wọn wí ó kàn gbé máìkì òun sọ̀sọ̀kúsọ òun wíwí kúwí òun náà làwọn aláṣìṣe ń sọ pé ó yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí mùsíbà àdánwò so àdánwò kan parọ́ máa wọn alùsùnà káàkiri tó àwọn oníkó mọ́ parọ́ máa tó bá fẹ́ takò wá oye jáde pẹ̀lú mímọ̀ so ẹkùn mímọ̀ sí làwa àwọn òbẹ̀rù yálàyà ẹni kankan tó bá ti dìbẹ̀ ọ̀rọ̀ mímọ̀ oye àmọ́ kó wá máa parọ́ káàkiri pé wọ́n wá gbá kídà kan wá wọ́n wá fi dà kíní kan rú ṣé àwọn alákìdá wọn sọ pé ṣé fáwọn geography tọ́mọ̀ kan fi mú ọkọ rẹ̀ tí fi sọ page rẹ̀ ní ṣé fáwọn geography lórí TikTok lónìí yìí sáwọn alákìdá ni àwọn ni wọ́n yí ìtàn ilẹ̀ Yorùbá níjó ní táwọn aláyìíṣe fi ń jáde tí sáwọn alákìdá ni so ó tó bẹ́ẹ̀ kó takoro àwọn èèyàn bẹ́ẹ̀ oye àwọn tó wọ́n ṣàlàyé ẹ̀sìn tí wọ́n lórí bí Allah bẹ́ẹ̀dà ṣe sọ àwọn wá dáràn lọ́wọ́ rẹ̀ oye ẹ má lọ túbá òun náà wọ́n sọ pé ẹ̀yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí bó dẹ̀ ṣe rí nìyẹn òdodo ni wọ́n máa láṣìṣe yẹn sọ ẹni yóò yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ mùsùlùmí torí Islam kọ́ ní represent